ṣẹ́rí az-zunub nínú hadratul ma'rifa az-zunub kò ń ṣe ṣìnà wọ́n ń fi emphasis sí ṣìnà az-zunub kò ń ṣe ìmùtí wọ́n ń fún ní emphasis ní hadratul rabb ní hadratul awliya nǹkan tó ń pè ní az-zunub òun ní àbòsí because nínú hadratul ma'rifa gbogbo ibi tí Ọlọ́run ní máa ṣe ṣé ń gbọ́ mi tí Ọlọ́run bá di máa ṣe the same thing lórí any. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. إن شاء الله I want to speak Yoruba. And I'll mix my Yoruba with English, inshallah. And because I want to reach into the mind of everyone here, because most of the population here are Yoruba, so they take the gauntlet to be the speaking environment. Jama, mo wà ní Surulere exactly ọ̀la ló máa pé 1 week. Mo wà ní Surulere nílé bàbá Inisha. Bashir wá bá mi wá sọ fún mi pé Sayyidi Mukhtar kó fẹ́ ṣe program Hijrah. Mo wá ní kí ni topic tó fẹ́ kí ló purpose. Ó wá ní unity. Mo wá rẹ́rìn. Mo wá sọ fún Bashir pé mi ò ní wá. Mo ní tó bá jẹ́ pé unity ló fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ní mo kò fẹ́ máa lọ program ká lọ ká jẹun ká mú kíní ká ṣe fàájì ká kó. But unity. Bashir was shocked. Sherrif. Mo ní because at the end of the day, if by chance tó bá ní kí n sọ̀rọ̀ nípa unity, ọ̀rọ̀ mi ò lè please àwọn èèyàn. Ṣé you understand? But unfortunately, mo wà nílé bí ọba Ìgbẹ̀rà ṣe wá ká mi lé nìyẹn pẹ̀lú invitation. Mo ní irú wàhálà ò lélẹ̀ mo ní mi ò ní wá ẹ̀dẹ̀ wá ká mi pẹ̀lú invitation. But mo wá sọ fún Bashir pé Sayyidi Mukhtar èèyàn tó dáa ni ó dẹ̀ ní àníyàn tó dáa. But mi ò ní wá sí program unity mi ò ní wá. But bó ṣe wá ká mi pẹ̀lú invitation mo ní Ọlọ́run ti kọ́ ọ̀dì pé màá wá. Because kí ló dé tí mo sọ pé mi ò ní wá? Because kí ni mo fẹ́ sọ? وإذا ضلت العقول على علم فماذا تقوله النصحاء. Kí ni mo fẹ́ sọ? But mo wá gbìyànjú to just find 1-2 things láti sọ níbí báyìí. But before I go on, mo fẹ́ sọ kíní kan fún yín. For anyone, a máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn àfáà ńláńlá. Ẹni tó bá mọ Sayyidi Mukhtar, ó mọ one of the characteristics tí every Tijaniyyah, ẹni tó bá jẹ́ Muridi Sheikh Ibrahim, lóòdòdó tó jẹ́ Muridi Sheikh Tijani, tó gbọ́dọ̀ ní. First one of the primary thing, ó ní pé ó yẹ kó máa ní ìpáyà láti ṣe Ọlọ́run lára anybody. Nǹkan tí Mukhtar ní nìyẹn. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹbí mi, mo ní wàláhì Mukhtar tí n bá rí Sheikh Dende, tí n bá rí Mukhtar mo ti rí Sheikh Dende. Because ó máa ń bẹ̀rù láti ṣe Ọlọ́run lára anybody. So I'm saying, look at my language, I say everybody. Mi ò sọ pé àwọn Sherrif nìkan. So ṣàṣàlẹ́ máa rí ẹnìkan tó máa sọ pé Mukhtar ó ṣẹ̀ mí. Because ẹ̀mí Tijaniyyah tó wà lára ẹ̀mí yẹn ò kú. Kò dẹ̀ tí ìsìnkú tí gbé lọ sí ìkíná pé resuscitation center níbi tó ń fún ní oxygen. Ó ṣì wà. So nínú Sheikh
Tijani tó jẹ́ ọ̀gá wa Sheikh Tijani sọ̀rọ̀ kan ẹ wo láti gbà tí Sheikh Tijani ń bẹ láyé Sheikh Tijani sọ pé inna bahra zunubi qadama fi hadhihi al-azman wa talaqamat amwajuhu wa tagat zulumatuhu hatta la yastati'u al-khalq an al-khuruj minha. Sheikh Tijani wá sọ pé illa sadiqun wasilun aw man qaraba makanahu aw man jawabahu al-inaya. Sheikh Tijani jẹ́ kó yé wa ni pé ẹ̀ṣẹ̀ nínú hadara mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan jàmáà ṣe rí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tó jẹ́ kí n sọ pé mi ò ní wá àfáà ẹ̀mí ni mí. I'm a spiritual scholar, so I don't need to speak to you before I start reaching out inside you. Mi ò ní láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Looking at you alone would tell me exactly what is in you. Wallahi, I'm saying this categorically with all humility. That is why mo ní mi ò ní wá. Because Sheikh Tijani ó tún sọ before I continue nǹkan tí Sheikh Tijani sọ mo fẹ́ sọ̀rọ̀ kan very important topic tí Sheikh Tijani sọ fún wa. Sheikh Tijani sọ pé kullu ma zakartu lakum fi hadhihi at-tariqa haqqun wa waqi'un in salimna min makrillah. In salimna min makrillah ó wá ní sọ farusulu alayhimus salam ma aminu min makrillah. Jama'a, the Tijaniyyah of today, and one of the things tí mo fẹ́ carry along in mind bí mo ṣe sọ̀rọ̀ ẹ lọ check gbogbo nǹkan tó bá da ẹ máa rí kó máa ní problem. Wallahi Tijaniyyah mo máa ń sọ I introduce a policy in my system gbogbo ìgbà tó bá ń ṣe tó ń pè irun ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah nínú ẹ̀mí mi máa ń sọ pé ashhadu anna Sheikh Tijani waliyullah because ẹ̀mí wa ó ń deny Sheikh Tijani. Wallahi, do you believe that ẹ máa rí nínú Imam al-Kushairi ó ń sọ ó ní tarkul adab yujibu darda. Tarkul adab yujibu darda. Dájúdájú ọmọ. Do you believe pé Sheikh Ibrahim lọ sí Kano, this wonderful tribe of purpose, tribe of dedication. Sheikh Ibrahim lọ sí Kano ǹgbà tí àwọn èrò pọ̀ láti visit Sheikh láti wá kí Sheikh Ibrahim kò rí rẹ̀. Sheikh Tijani ló wá darí ọlá ẹ̀ sí. Ṣé lè nígbàgbọ́ pé nísìn à ń ṣe ọmọ orogún fún Sheikh Tijani Abil Abbas pẹ̀lú Sheikh Ibrahim. Táyì ẹ́ tá ló ń gúnyán fún ẹ tó sọ pé tọ́bẹ̀ òṣòro ní tẹ́ ń wọ́n Yorùbá. Subhanallah. Subhanallah. Ẹ lọ sí Kaula. Ẹ máa lọ sí Kaula. Ẹ ní rí àríkọ́ṣe lọ́dọ̀ àwọn ará Sheikh Ibrahim. Ẹ dẹ̀ máa ṣe tiyín. Subhanallah. Wallahi nǹkan tí Sayyidi Mukhtar fẹ́ ṣe Ọlọ́run lè fún ṣe. But unity, subhanallah, màá dẹ̀ sọ because Sheikh Tijani sọ fún wa pé ma zakartu lakum gẹ́gẹ́ bí mo ṣe sọ haqqan wa waqi'un, that is òdodo ni mo sọ fún yín and ó dẹ̀ máa ṣẹlẹ̀, it's real. Ó ní in amintum min makrillah. Kí ni makrullah? This is very important area láti wo. Kí ni amnu min makrillah? Kí ni amnu min makrillah? Wallahi màá dẹ̀ sọ ń bí báyìí tí kò sí ẹni tó máa bọ́ ń bẹ̀ because this is my specialist. Because issue ibi tí mo dé yìí, this is a diagnostic speech. Ẹni tó bá sick tó bá gbé lọ sí hospital, doctor máa ní kọ́kọ́ lọ ṣe test before administer anything. Wọ́n máa ní kó lọ ṣe test láti mọ̀ ṣé malaria ló ń ṣe àbí typhoid àbí nǹkankan. Ṣé ẹ mọ̀ bí ta kó sínú amúnú min makrillah?
gbogbo wa àwa di ìjọba lọ́dọ̀ ara wa kò sí ẹni tó ń ṣe ti Sheikh Ibrahim irọ́ ni kálukú wa lọ di ìjọba tiẹ̀ ẹ wo ní Lagos State bí báyìí kẹ wá sọ pé ẹ fẹ́ establish a government function outside ìjọba Lagos State ṣe mọ̀ pé ẹ fẹ́ fa wàhálà nìyẹn because possible you have to be under Lagos State so tó bá wà under Tijaniyyah you have to be under Tijaniyyah instruction. Bẹ́ẹ̀ ṣì ti Sheikh Ibrahim kálukú ti appoint tiẹ̀ tó ń ta ṣe amúnumi makrila jẹba nínú Sheikh Tijani mo padà mu because I will be going round Sheikh Tijani sọ ó ní inna bahra zunubi qattama ṣẹ́rí az-zunub nínú hadratul ma'rifa az-zunub kò ń ṣe ṣìnà wọ́n ń fi emphasis sí ṣìnà az-zunub kò ń ṣe ìmùtí wọ́n ń fún ní emphasis ní hadratul rabb ní hadratul awliya nǹkan tó ń pè ní az-zunub òun ní àbòsí because nínú hadratul ma'rifa gbogbo ibi tí Ọlọ́run ní máa ṣe ń gbọ́ mi tí Ọlọ́run bá ní máa ṣe the same thing lórí anything wala taqrabu zina wala taqrabu kinika wala taqrabu hazihi shajara the same bí Adam ṣe jẹ èso tí Ọlọ́run ní kó máa jẹ yẹn tí Ọlọ́run fi kàn níṣẹ́ the same ẹni tó bá ṣe ṣìnà bákan náà nìyẹn because wala taqraba ní gbogbo ẹ̀ Ọlọ́run ní máa ṣe so in hadratul ma'rifa wọ́n fún emphasis pẹ̀lú ṣìnà kìíní àbòsí and èṣù dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń fún yàn ní a ground láti breed that capacity of àbòsí to operate èṣù mo ń ka biography wọ́n ṣe pé one of American senator ó ṣe kó Lindsey Graham mo wá ń ka biography ẹ̀ ṣé mo nǹkan tí topic tó gbé kalẹ̀ biography ẹ̀ ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé he spent all of his life ó ń ṣàbòsí. This is a civilized nation because the nature of human being in your theory in your man fair indulge into things of his own kò lọ́nà láti ṣe without indulging into kuma ṣàbòsí. And ṣé mo wá ìtí Sheikh Tijani all this Tony amúnumi makrila jama ṣe nígbàgbọ́ pé most of àwọn tó à ń bí báyìí if not all they have in the back of their mind where they believe pé àwọn Ọlọ́run ni wọ́n. Irọ́ ni that's not máa ṣe tẹ́rbíyà fún yín níbi tí mo dúró yìí kò sí nǹkan kan tó jẹ́ nǹkan ẹ̀yọ̀kan nínú hadara rárá. Ẹ wo Sheikh Ibrahim because gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe yẹn you are belying your shiyukh ẹ̀ ń sọ pé irọ́ lẹ̀ pa ẹ̀ dẹ̀ máa gbé ẹgbà ẹ̀. Sheikh Ibrahim ni abitu bilayli dimmi saharana murshidan li zikri allazi kataba bad'an wa mahtama abitu bilayli dimmi bi tabi'atil hal dọ́là ń ṣe dáyàn ó lè serve ara ẹ̀ with that kind of passion. You have to serve somebody outside you. Annabi ọ̀tọ̀, Sheikh Tijani ọ̀tọ̀, Sheikh Ibrahim ṣe nínú hadratul tarbiyah tó máa ń sọ pé kí leléyìí kò bá rò pé Ọlọ́run ni mo ti débi tarbiyah kò mí bẹ́ẹ̀ wọ́n mí pé gbogbo nǹkan Ọlọ́run ni. You see capacity of reception bẹ́ẹ̀ ṣe receive message yẹn with the preparation òun ló máa determine bó ṣe máa understand message yẹn. If you have àbòsí the same message ó máa wá in the package of àbòsí ó máa wọlé sí ẹ lára. So bá ṣe nǹkan tó fẹ́ tún proof fún ẹ ni pé for you to see Ọlọ́run more than pé Ọlọ́run ni alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma alif lam mim dhalika al-kitabu la huda alladhina yu'minuna wa mimma razaqnahum yunfiqun walladhina yu'minuna bima unzila ilayka ma unzila wa bil akhirati hum yuqinun. Kalmar yuqinun ẹni tí ò bá dé maqam ibi tí tarbiyah fẹ́ push ẹ nìyẹn ó fẹ́ catapult ẹ dé bìrẹ̀ sanurihim ayatina fil afaqi wa fi anfusihim hatta yatabayyana lahum annahu al-haqq.
they want to see Terry Ọlọ́run ní àrí àmọ̀dájú débi pé there is no, because human being is built with doubting. Shared naturally, innocently, generally, everywhere tẹ́bárí human being. Ọlọ́run ti build human being. Ẹ wo kinní kan. Ṣé lè nígbàgbọ́ pé ẹ máa rí èèyàn spending his time. Ó máa dààmú pé mi ò lóhùn, mi ò tí ì bímọ, mi ò tí ì kọ́lé, mi ò tí ì ṣe kinní. Ṣé ẹ ní experience ẹ? But kò ní máa ní ìdààmú pé mo fẹ́ kú, mo máa kú. Ṣé ẹ mọ̀ why? Inside you, you are doubting pé o ò ní kú. That is the message. Because you don't see. That is the nature of being in your sharing. So they want to push you to the capacity of your kin. Kori kini just like bó ṣe rí. Because human being kò fẹ́ kú. Ẹ máa rí èèyàn ó máa mi ò lóhùn, ó máa dààmú, ó máa ní hypertension, ó máa ní gbogbo ẹ̀. Mi ò tí ì bímọ látijọ́ yìí kinní kan. Mi ò tí ì ṣe kinní. But kò lè rántí nínú gbogbo nǹkan tó dájú, ikú ló dájú jù. Tí n bá sọ pé sure, ṣé rí one of the name of ikú òun ni sure. One of the more add into vocabulary the definition of English. Tebari sure, S-U-R-E. One of the name of iku only sure. If you want to translate it, for sure, iku lo mean because iku lo sure ju. Ka the name be like sure, but I'm a sure ju. But why are you violating neglect here? Because in your nature, you are a person of doubt. So in Tarbiyah, when I feel push outside that level, kó reach into that makamul a'la, kó ba àwọn dáwọ́ kìíní. One of the kìíní tí mo sọ very important, òun ni pé tó bá jẹ́ muridi of Sheikh Tijani hakan, you ó máa páyà láti ṣe Ọlọ́run lára anybody. Nǹkan tí Mukhtar jẹ́ nìyẹn lọ́dọ̀ wa. Wallahi, mo máa ń sọ, ẹ máa rí Mukhtar. I'm a psychologist. Mo máa ń study Mukhtar. Mo lè sọ everything about Mukhtar. Dende. Wallahi, Mukhtar tó bá rí èèyàn báyìí, ó máa bẹ̀rù pé kó má ṣe Ọlọ́run lára ẹni ẹ̀ títí tó máa fi kúrò lọ́dọ̀ ẹ̀. This is a kind of makam tí èèyàn máa ń reach in this movement of Tijaniyyah. Wallahi, tó bá ní kí n point níbí báyìí, one of the short Tijaniyyin tó jẹ́ pé mo lè pè wọ́n ní Mukhlasin, Mukhtar ó jẹ́ ìkan nù wọn. Màá doubt lórí à because gbogbo nǹkan tó ń ṣe yẹn, ta ló ń gúnyán fún yẹn? Gbogbo pé òun sọ pé wallahi, Imamul Junaid, ọ̀gá àwọn Sufi, ngbà tó kú, mùrídì ẹ̀ wá láàlá, ó wá rí Imamul Junaid. Ó wá béèrè pé gbogbo nǹkan tẹ́ ń kọ́ wa nípa Ọlọ́run, bó ṣe wá pàdé Ọlọ́run ẹ̀ báwo ló ṣe rí oní gbogbo ẹ̀ zero. Mi ò mọ Ọlọ́run. Bí mo ṣe rí Ọlọ́run, ó yàtọ̀ sí gbogbo. Kò sí ẹni tó mọ Ọlọ́run bí báyìí. Wallahi tallahi. Kò sí ẹni tó mọ Ọlọ́run. Tẹ́ bá fẹ́ wálẹ̀, ẹ wálẹ̀. That is why tí mo ní mi ò ní wá sí ìjókòó yìí. Because mo mọ̀ pé ọ̀rọ̀ mi, one of the dubious mind, they will find my words very irritating or repugnant. Pé kí ni ó sọ? Because èṣù ti gbé wọn lọ. Wallahi, kò sí ẹni tó mọ Ọlọ́run. Wallahi, you are just ordinary muridi. Sheikh Abdul Fatih, mọ nǹkan tó spend life at the age of 80 plus. Ó ní gbogbo tí mò ń try láti jẹ́ ordinary muridi Sheikh Tijani ni mò ń try láti jẹ́. Sheikh Abdul Fatih, ẹni tó bá mọ̀, èmi tí mo jókòó pẹ̀lú ṣáà mo mọ̀, Ọlọ́run fún ní ọlá. Sheikh Abdul Fatih ìjọ kan ó lọ sí Zaria. Ẹnìkan wá pé Sheikh Abdul Fatih pé Gausu, ó dàbí kí n bú ẹ pé kò ní dá fún ìyá ẹ. Bí Sheikh Abdul Fatih ṣe wò yìí, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Orí ẹ̀ ò pé lẹ́ni àwa là ń pera ní Gausu. Ta ló fún ẹ? Irọ́ ló ń pa. Ta ló fún ẹ ní Gausu? Irọ́ ló ń pa. Ó fẹ́ jẹun ni. Then come out kó jẹun. Bá máa pèrè ẹ fún àwọn nǹkan. Ṣé rí, mo fẹ́ padà níbi tí mo bẹ̀rẹ̀ because time. Ṣé rí, nínú mo sọ nínú Hadratul Rabbaniyah, Hadratul Wilaya, Jama'a, tẹ́ bá fẹ́ yege níbẹ̀ yẹn, ẹ ju àbòsí sílẹ̀.
Wallahi. Ẹ wo Abizar al-Ghaffari. Abizar al-Ghaffari adigunjalè ni. Kó tó pàdé Ànábì Muhammad. Ẹ wo Maqama Abizar al-Ghaffari adigunjalè. Bẹ́ẹ̀ ẹ wo Sheikh tí ẹ tẹ́ bá lọ sí plenty nínú history ẹ máa rí. But ní nǹkan tí ò lè gbà yín àbòsí ni. Nǹkan tó máa yẹ̀yẹ́ tí ò lè rí anything ní Hadratul Awliya lọ́dọ̀ Sheikh Tijani òun jẹ́ kọjá alábòsí. Nǹkan tó ń bá wa jà nìyẹn. Ibi tí èṣù wa farapamọ́ tó ń play that game òun ni pé amúnú mi makrillah. Ó wá lo tẹ́rbíyà ó fẹ́ fi bá wa jẹ́. Kálukú every sheikh tó bá rí ó máa ń rò pé it's an empire on his own. Ta nìyẹn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Irọ́ ló ń pa, you are just ordinary mudiri Sheikh Tijani. Ó jẹ́ nǹkankan wallahi. Ó jẹ́ nǹkankan, you are ordinary mudiri Sheikh Tijani. Bóyá ló tiẹ̀ gba certificate láti jẹ́ mudiri Sheikh Tijani. Wallahi, the moment you do away with hypocrisy, that double standard, you wallahi Tijaniyyah am abound. Ẹ mo wá sọ fún àwọn èèyàn lastly, jama. Mo ní ṣé ẹ rò pé lásán ni Sheikh láti orí ẹni tó bàbá ẹni tó pè wá tó jẹ́ Sheikh Dende, Sheikh Mukhtar Dende, bàbá Sheikh Ibrahim Yusuf Dende tó pè wá dé gbogbo àwọn bàbá yín. Most of irú Sheikh Àkọsílẹ̀. Ṣé ń gbọ́ mi jama? Mo fẹ́ kí ẹ gbọ́ mi dáadáa o. Sheikh Àkọsílẹ̀ bàbá wọn tó jókòó. Most of àwọn bàbá yín tó wà ń bí báyìí or grandfather yín kọ́ torí Sheikh ti Ibrahim yes kọ́ gbà fún wọn. Wọ́n ti pé ní gbogbo ọ̀nà. Wallahi, wọ́n ti ní tàríkà, wọ́n ti ní ìmọ̀, wọ́n ti mọ Ọlọ́run, wọ́n ti lẹ́sìn, wọ́n ti súnmọ́ Ọlọ́run, wọ́n ti ṣe gbogbo nǹkan. Why tó fi gbà fún Sheikh Ibrahim? Because wọ́n wọ̀ láàbòsí. Àwọn bàbá yín wallahi nǹkan jẹ́ kọ́ gbà fún Sheikh Ibrahim yẹn. Tó bá jẹ́ pé àwa nílé ní Sheikh Ibrahim wá fún most time gẹ́gẹ́ fílẹ̀ ẹ mọ̀ pé àwọn Yorùbá kan wà ní ìsìn wọ́n fẹ́ separate ṣùgbọ́n Sheikh pé Sheikh Yorùbá wà lọ́tọ̀. Wọ́n ti ṣiṣẹ́ yẹn. Wọ́n fẹ́ push that level of tribalism through into even ìrìn àjò Ọlọ́run. Wọ́n fẹ́ fẹ́ wọ́n wá ní Sheikh Jamiu, Sheikh Yorùbá. Irọ́ lẹ̀ pa. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Wọ́n á ní Sheikh Jamiu bùlá Sheikh Yorùbá. Ta ló sọ? Níbo ni ìwà? Alára wo ló lọ mọ̀ pé Sheikh Yorùbá ni? Níbo ni ṣé Aláùsá bíi tó máa ń fún wọn ní ẹ̀wé náà ló lọ? Ẹjọ́ ẹ tẹ́ bá fẹ́ ṣeré ẹ rọra kò sí nǹkan tó lè ń bẹ̀. Tẹ́ bá fẹ́ ṣeré ẹ rọra gbé tẹ́síbíù Sheikh Tijani kalẹ̀ ẹ lọ di Willigan Sebedi. Bẹ́tẹ̀ má máa fara pamọ́ lábẹ́ Sheikh Tijani kẹ́ máa ṣe jákujàku. You will see nothing. So bí tí mo bẹ̀rẹ̀ ní máa parí. Tarkul adab yujibu darda. Wallahi wọ́n máa léèyàn kúrò nínú hadara ni. Wallahi. Sheikh Abdul Fatih sọ fún mi. Ngbà yẹn mo ṣì kéré because I'm talking of over 30 years. Mi ò dẹ̀ mọ̀ why tó fi sọ fún mi. Ó ní Sherrif ìgbà kan ń bọ̀ wọ́n máa gba tẹ́sbíù lọ́wọ́ àwọn èèyàn. Wallahi, it's possible kó jẹ́ pé nínú bíbá yìí few numbers náà máa jẹ́ mùrídí Sheikh Tijani. Wallahi, so ẹ jẹ́ ká for you to know pé o máa need láti ṣàtúnṣe, you have to go for tajdid. Kò jẹ́ ṣé mùrídí Sheikh Tijani ni ẹ lóòótọ́. Because the moment tó o bá ti gba certificate láti jẹ́ mùrídí Sheikh Tijani wàhálà ọ̀dẹ́. Aki Sheikh Khalifa. Jama, nígbàgbọ́ ẹ wo Sheikh Ibrahim. Nígbà tí Sheikh Ibrahim wà ní London, tí ara wò ya last. Sheikh Ibrahim pé ọmọ kó wá ṣe tajdid fún wa.
ṣé ẹ rò pé eré ni gbogbo yẹn? Ta ni tábà máa fi wé Sheikh Ibrahim, ta ni Hassan Sise tí Sheikh Ibrahim máa ní kó wá ṣe tẹ̀dídì fún tó bá jẹ pé afala taqilun? Ẹ jẹ́ kó rí wa pé ẹjọ́ ń tọ́ náà. Mo kí gbogbo àwọn tó wà níbí báyìí. Assalamu alaikum wa rahmatullahi wa Sheikh has given us itu prinsip Allah subhanahu wa ta'ala. We need to speak the truth when it is important to say it. Allah Mushaba Jaka Ulama Jaka Shemwa, Loma Yakari Karirawa. I've been called to summarize your speech in just 2 minutes. Wọ́n ní kí n sọ ní ìbò torí pé Hausance kake so yi. Saboda Sheikh Abdullahi ke gama cewa ya kamata yin ci a turanci ko a Hausance. A Hausance to. Alhamdulillah. Sheikh babanmu kenan a cikin hadara. Sheikh ya ce kowa ya mance da cewa ana kiransa wani abu fa. Please, one house. As we are greeting our Sheikh, please let's make the house in order. Tarifa is greeting us. I think Tarifa also. Naam Sheikh. Now, Sheikh yana gaya mana cewa kowa ya koma ya tuna asalin da muke da shi. Musamman mu san cewa mu muridai ne. Alhamdulillah, idan har yanzu kana gani kanka kai muridi ne, kamar da ni da kaina da kai ina so haka. Mu san cewa ba wani mafita, ba shehi, ba khalifa, ba mukaddami. Ba wani mukaddami, ba wani shehi, sai Sheikh Tijani kawai. Radallahu ta'ala ni. Ya ba mu wato wikaya iri-iri da ya kamata mu lura, mu duba kuma mu fahimci abin da ake nufi a cikin tarikar Tijaniya. Ce tarikar Tijaniya ba ada shi da wani girman kai, ba gani kanka ka saka da kanka kawai. Shehu kuma ya ba mu cewa mu yi haitara, saboda magana da ya ce mu kula da Shehu Tijani fada. In ji Shehu Tijani radiyallahu anhu wace tarku adab yujibu tarda. Idan ka bar ladabi baka ba wata agara, baka ba shi abubuwan da ya kamata ka saka masa ba, to za ya cire ka, a cire ne wanda ya zubillah, a cire mu a cikin wato a cikin agara, kuma kai kana ganin kai muridi ne kuma ba muridi bane. Na gaban ka Shehu Ibrahim ya shi ma ya buga da shi fal adab ya za salik fa hinnahu libab li kulli salik. Idan lallai zaka shiga wannan hadarar da ake magana, ya ba mu wikaya da yawa fa, wai illa ma bai zai ma tambaye ka ba ina kai ko ka wasu lokaci ka shagiya kai wani abu da aka cewa ka bagiri ismi, wai bai kai zalunci ba. In kai zulmi, wato zulmu shine wato girma da yake ciki a cikin zulmi a cikin ajira. Aka murka Allah ya samu fahimci abin da Sheikh ya mana, Sherrifin kuma ya sa wai ba mu ladabin su, ya kara mana soyayyan su bi da Rasulullah sallallahu alaihi wasallam. Yes.